jẹ́ ọkùnrin ẹ gbọ́dọ̀ wà very very careful. Yorùbá ní ikú tó ń pa ojúgbà ẹni òwe ńlá ló ń pa fún ni. Kí ló dé tí Mary Gold tó fi record? Then recording tí Mary Gold ṣe ó jáde sí àwọn fẹ́ máa fi Bible búra òun kọ́ ló fún láǹdẹ̀ mẹ́ni tó fún ó lè má fún láǹdẹ̀ directly o. Ẹ má gbàgbé pé bàbá tí sọ wípé òun ò bá ìyàwó láǹdẹ̀ sùn. Ìgbà tó máa yànnà náà ó ní dára ló ń bá sùn. Ìwọ Mary Gold náà fẹ́ máa búra wípé ìwọ kọ́ ló fún láǹdẹ̀. O lè má fún láǹdẹ̀ directly o lè fún ẹnìkan kó lọ fún láǹdẹ̀ nítorí pé n tó fi fóònù ẹ record. Báwo ló ṣe dọ́wọ́ láǹdẹ̀? Nǹkan tó fi fóònù ẹ record báwo ló ṣe dọ́wọ́ láǹdẹ̀? O lè fẹ́ máa búra fún wa lórí ìkànnì. Definitely ìwọ náà ló set àárín yẹn hàn. Ó ṣe kó jẹ́ pé wọ́n kò lọ fún láǹdẹ̀ directly bó ṣe dọ́wọ́ láǹdẹ̀ ìwọ náà ló mọ̀ bó ṣe débẹ̀. Ìwọ náà ló polè wájà ìwọ náà ló polóko kó wá mọ̀. Ìwọ Mary Gold kan náà ìwọ náà ló tún wá ń jẹ́ ká mọ̀ wípé ẹlòmíì tún bárábìnrin sùn ó ní wọ́n lọ́jọ́ 4-5 nínú ilé ọjọ́ tó kọ́kọ́ máa rojọ́ ó ní ọjọ́ kìíní wọ́n ṣe kíní kò tẹ̀lé wọ́n gbé wọn wọ́n ń wọ́ òtẹ́ tí èyí bá ṣe wípé aṣekúpa ni ọ̀rẹ́ ni ẹ́ torí ó jáde sí orí afẹ́fẹ́ tí ó fẹ́ máa ṣàlàyé kan fún abẹ́ni wípé o ní àwíjàre kankan lẹ́nu. Ṣebí wọ́n mọ̀ wípé ọ̀rẹ́ tiẹ̀ tó pè lọ́rẹ́ tiẹ̀ ìwọ mọ̀ pé ilé ọkọ ló wà ó dẹ̀ mọ ọkọ ẹ̀. Why lọ́jọ́ tí wọ́n ń wo hòtẹ́ẹ̀lì yìí ó ṣe jẹ́ pọ́kọ àwọn ìyàwó oníyàwó àti àlè lẹ́jọ́ ń wo hòtẹ́ẹ̀lì. Kí ló dé tó jẹ́ wípé nígbà tẹ́ mọ̀ wípé wọ́n ilẹ̀ ti ṣú o bọ̀dá ẹ wá máa lọ ìwọ ọ̀rẹ́ mi já wọlé ọkú ó dàárọ̀ ẹ lọ wá bí tẹ́ máa sùn sí ọbọ nítorí pé olóṣì àṣì kan náà ni gbogbo yín. Ọmọ àjàrà bùkà ọmọ ọ̀rọ̀ ní ayé àkókò òbí sọ̀sẹ̀ rádaràdà ó ti wá jáde ẹ wá ń wò tẹ ilẹ̀ tí wá ṣú ló jẹ́ kán padà sílé ṣèbọ́kùnrin wọ́n lóró fẹ́ ké ṣòro tó fẹ́ ké fẹ́ mọ́kùnrin ni. Kí ló dé tí ìwọ ọ̀rẹ́ mi bá wá mi tó ọ̀rẹ́ mi wà lọ́dọ̀ mi káti wá sọ pọ́kùnrin kan tiẹ̀ wá wà káti ẹ̀ pọ́kùnrin kan tiẹ̀ wá wà nínú picture yẹn ṣèbọ́kùnrin yẹn ló yẹ kó lọ. Ìwọ àtọ̀rẹ́ ẹ wọlé ẹ lọ sùn ìtagan lẹ máa ti sìn dé tí ó ti gbé báyìí orí hòtẹ́ẹ̀lì gbàkó hòtẹ́ẹ̀lì gbàkó kan yín ó rán 10,000 ó so reception kí ló wá kàn mí oyún wèrè ni tí ò ní ní kólóbó. Ṣùgbọ́n nítorí pé ìranù tẹ́ ẹ fẹ́ ṣe àti pé wọ́n gangan mọ̀mọ́ òun support arábìnrin tẹ́jọ́ ń ṣe ìranù òun gbé fọ́kùnrin dẹ̀mọ̀ bó ṣe ń ṣe bí ó jẹ́ bẹ́ẹ̀ wọ́n á tún wá ní gut wọ́n wá ṣe kí ni wọ́n wá máa treat infection nínú ilé tiẹ̀. Ṣùgbọ́n pé wọn náà dẹ̀ ní ìyá oníwà àti ìyá ẹlẹ́jọ́ ń gbé nínú ilé tó bá ń pa bí ọmọ ṣé ìyá ẹ̀ náà máa dáhùn pa bí ọmọ lòún ṣá. Ìyá tó mọ̀ pọ́ ọmọ ẹ wà nulẹ̀ ọmọ ẹ mu gbó ọ̀rẹ́ ọmọ ẹ náà tó wá ó mu gbó ó mọ̀ pọ́ ọ̀rẹ́ ọmọ ẹ yẹn ó ti lọ́kọ dàbí ti dàgbà tọmọ tí ò sì sí ilé ọkọ ó wá gbé ọkùnrin wálé gbogbo jẹjọ ń sunú ilé ẹ. Tabadẹ sọ̀rọ̀ African woman wọ́n ní èmi lòbí wọ́n ní wọ́n máa ń láction ni irú ta ní yọ tó ń yọ ìgbálẹ̀ tó máa ẹjọ́ ẹ̀hẹ́ bọ̀dá láti gbẹ̀ tí wá rí mi látànù kílẹ̀ ń bá ká ẹjọ́ pàṣẹ fúnjà lọ. Lójú ẹ̀ ni wàá ti sọ kó tiẹ̀ lé kó o má tiẹ̀ sọ̀gbọ́n kó o kàn léjú wọlé kó kí ẹ bó ṣe gbọ́n ìyẹn o ti send signal sí brain ẹ̀ ni wípé is not welcome àbó tiẹ̀ ti abuse bó ṣe wá yẹn ó ti overstay torí Yorùbá sọ pé tó bá ti ń fi àparí iṣu tó bá ti fi hun àlejò Yorùbá ní òwe ilé tó lọ nìyẹn. Ọkùnrin wá ó gbé ọkùnrin wá so àwọn ọ̀rẹ́ òṣèṣẹ́ owó inú ilé ẹ̀gan inú ilé tí wà tí yẹ́ ẹgbẹ́ ẹ ti sọ di bamboo so definitely irú nǹkan báyìí òṣèṣẹ́ máa ṣẹlẹ̀. Ìyẹ́ ẹ sọ̀rọ̀ ìyẹ́ ẹ wá sọ pé kí ni bí ìyẹ́ ẹ bá sọ̀rọ̀ ló dẹ̀ ṣì lo 4-5 days tó sọ irú ìyẹ́ ò bá má sọ̀rọ̀ ìbàjẹ́ kan lóṣù 6 bó ṣe kú wọ̀ sí ní láńlọ́ọ̀dù nínú ilé tó ń gbóyà lẹ́nu because wọ́n pé ó bá ní ìbẹ̀rù àwọn òbí ẹni ò ní dánrú ẹ̀ wò. Èyí tí wọ́n tún wá ṣe nínú ilé ẹ ìwọ náà ló jáde lórí afẹ́fẹ́ tó jẹ́ ká mọ̀ wọ́n tún gbọ́kùnrin kan wá wọ́n treat infection ìwọ náà ló bá pe nọ́ọ̀sì ó sọ pé ó sọ iye tán tún gbà 25,000 ó tún jẹ́ ká mọ̀ pé láǹdẹ̀ náà ló tún sọ 25,000 nínú statement kan ṣe wọ́n sọ oníláǹdẹ̀ gọ̀
àwọn ológọ̀ gan Lande sì gọ̀ lóòótọ́ bí ò bá wa gọ̀ irú nǹkan báyà á máa ṣẹlẹ̀ Lande gọ̀ lóòótọ́ accepted but nínú àgọ́ Lande yẹn ó rẹ̀ pé ó láìkẹ̀ ìwọ náà tọrọ ọrú ẹ̀ nítorí pé ó sọ pé Lande òkè náà ìyàwó ẹ̀ àwọn ló ń tọ́jú ẹ o tilẹ̀ tọ́ náà kò febi pa o ó ń tọ́jú ẹ o wọ́n dẹ̀ kó infection so definitely gan kí Lande lọ tọ́jú ara ẹ̀ dáadáa bí tí mo sọ ń jẹ tàbí jọ́ mo ṣètò bí àná bí ìjẹta pé kí Lande lọ tọ́jú ara kó lọ ṣe ìtọ́jú ara ẹ̀ dáadáa tó nígbà tó di pé ìyàwó ilé ti treat infection méjèèjì treat infection níbo lẹ ti kó infection ta ló kó infection rọra yín so definitely ká wípé ká nírú bàbá tí ìyẹn náà bá ṣe kìṣì tó náà tí ò bá ṣe pé òun náà lo ọ̀rá àdáàbòbò torí bí wọ́n ṣe gbá géèmù yẹn fún bàbá tí tó tán fi rán lọ́tí yó bàbá tí ṣe ìrántí máa rọrọ mú ọ̀rá àdáàbòbò mi ó fi sí o kúdóòsù yóò bàbá tí ó ṣe ìrántí ọ̀rá àdáàbòbò fẹ́ àrùn kò gbóògùn lè sá fún ká ní pé bàbá tí kò lo ọ̀rá àdáàbòbò ni ọ̀tọ̀ ní géèmù tó máa tó gbé wá fún bàbá tí wọ́n lè wá padà sọ pé wọ́n fẹ́ ṣẹ́yó tó bá yá wọ́n lè padà sọ pé wọ́n ti ká ìsàn lára ẹ̀ kó lọ mówó wá wọn ò bá máa gba owó lọ́wọ́ bàbá tí ni dára ò lọ́rọ̀ lẹ́nu torí lẹ́yìn tó ṣe dọgídọgí tó yọ̀dí skin tó yọ̀dí bọmbọ sẹ́yìn tó ṣe ògbé nǹkan mi ṣẹnu wúyẹ́ nígbà tó ṣe tán ó kábàámọ̀ ó fi remorse kó ní àìyípadà ọkàn pé nǹkan tó dẹ̀ ṣe kí ọkàn ẹ̀ bàjẹ́ torí ó ti pẹ́ tẹ́ ti ń ṣerú ẹ̀ ìdí nìyí tó jẹ́ wípé ẹ tún wá fi ń gba owó lọ́wọ́ owó pizza ìyá jẹ yín gan tó bá yẹn ni èló náà ń ta pizza èló ń pizza pátápátá tẹ bá ra extra large àbẹ́lò ní Nàìjíríà kò yẹ kó ju 10,000 naira lọ èló ni pizza ẹ wàá máa pẹ́ ní lẹ́yìn ó yà pé kó mú pizza torí ń tẹ́ jẹ wọ́n wá ń fi géèmù wọ́n fi ń gba pátá dín yín owó tẹ́ ẹ gbà lọ́wọ́ bàbá tí ìlọ́jọ́ yẹn wọn láì ẹ̀ lè gba 200,000 lọ́wọ́ ẹ̀ ní géèmù wèrè tẹ́lẹ̀ gbà yẹn so inú ìwọ arábìnrin Dára inú ẹ̀ dùn sí tó ṣe fún ìdí nìyẹn tó jẹ́ wípé wọ́n tún wá ń pè tí wọ́n bá jẹ́ obìnrin tó rí ẹ̀ pé tó ní làákàyè tó kìí ṣafọ́kùn gbé mu tó kìí ṣe oníranù tó kìí ṣe ọmọ lásán tó kìí ṣe ọmọ pọ̀ bí ọ̀sán gbọ́ irú ọ̀rẹ́ yẹn kò ní sí nǹkan tó tẹ́tù wá pẹ̀lú nǹkan tó ó rọ mí yó mo wá ṣe nǹkan báyìí wà á kọ́ sá fún náà then ẹlẹ́ẹ̀kejì kò wá tún wá ní wípé wà á wá pé bàbá tí àwa gbé fóònù fún ẹ bọ̀ ìwọ náà ń sọ̀rọ̀ náà bí tó gọ̀ tó wá ní kò sọ pé o fẹ́ pèsè o fẹ́ jẹ kí ní kò fẹ́ jẹ báyìí ìwọ náà tún wá máa sọ ìyẹn ni wípé o go well pẹ̀lú ẹ torí nínú ọ̀rọ̀ tí bàbá tí sọ bàbá tí ò sọ wípé ọjọ́ kejì ó wá gbé fóònù wá bẹ̀rẹ̀ sí blast orí òun pé ṣe ẹ̀rọ mi yóò ní báwọn mo ṣe ṣerú nǹkan báyìí àgbọ̀ bọ́ ẹ tún tọrọ owó ni ẹ tún rẹ́rìn kẹ́kẹ̀kẹ́ tún bá sọ̀rọ̀ ẹ tún flow mo mọ̀ pé ká ní pé gbogbo ọ̀rọ̀ yìí ò ṣẹlẹ̀ ẹ ti tún máa wọ́jọ́ mi tẹ́tún lọ padà sọ́dọ̀ ọrú ọkùnrin yẹn then yìí tá a rí tó ṣàn síta la rí ẹ̀yin obìnrin ìjà rẹ̀ kọ̀ọ̀kan ní gbogbo tó ṣẹlẹ̀ yìí kíkàn ṣe pé ká wà lórí ìkànnì yìí ká máa rẹ́rìn pé nǹkan ṣẹlẹ̀ ká máa ṣe yẹ̀yẹ́ kọ́ ẹ jẹ́ ká wá àwọn nǹkan tá fi ṣòdiwọ̀n ayé wa pàápàá jùlọ àwọn ọmọ wa bá ṣe máa bá wọn sọ̀rọ̀ tí àwọn náà máa fi kẹ́kọ̀ọ́ lára di ọ̀pọ̀tọ́ ẹ ṣe nǹkan báyẹn ara yín ò tiẹ̀ kọ́ tíkọ́tíkọ́ wọ́n fi géèmù gba pátá ẹni ìwọ̀n wọ́n fi géèmù gba pátá di ọ̀ṣà just imagine ẹ̀rẹ̀ pé ayé ní bíìsì ẹ wá ní Mary àti bàbá tí ìlú smoke lọ́jọ́ yẹn kílẹ̀ ẹ̀ mọ́ náà gbé ẹ̀ mo gbó tán ẹ fi pàrágà lé fònà gáú ẹni gbẹnu sí tírísọ́ọ̀mù lẹ́sẹ̀ ẹni gbẹnu sí ẹni yọ̀ dìskì ẹ wá ń ṣe lọ yìí tí ọkùnrin ojú òde tiẹ̀ tí bá ikú níranù ni ẹ ẹni tí ò bẹ sọ̀rọ̀ pé mo fẹ́ràn ẹ òun gbé nǹkan ọmọkùnrin ẹ̀ sẹ́nu ẹni tí ò bẹ sọ̀rọ̀ pé òun fẹ́ràn ẹ ó dẹ̀ ń yọ̀dí sẹ́yìn fún
fídíò tó rìkọ́ọ̀dì lọ́dọ̀ yẹn ṣé gbégbé lórí Làdẹ́ fi sọ pé fídíò wà lọ́wọ́ o Làdẹ́ tó sọ pé inú kíṣìn náà ti ṣe ta ló wá sọ fún wọn. Eégún àtiró wọlé èèyàn àtiró jáde ta ni ò wá mọ̀ yìí pé eégún àtiró tó wọlé lẹ́ẹ̀kan òun náà ni èèyàn àtiró tó jáde yìí ìwọ ló record báwo ni Làdẹ́ ṣe mọ̀ pé wọ́n ṣe dọ́gí láàrin ẹ̀yin mẹ́ta bàbá tí ìkọ̀ lórí kọ̀ ṣé àwa sọ pé bàbá tí ló lọ sọ fọ́ọ̀rẹ́ ẹ̀ ni irọ́ ìkọ̀sọ́ pé bàbá kí ló lọ sọ fọ́ọ̀rẹ́ ẹ̀ kan pé àmúbọ́mọ ìsún o bàbá tí ò ní fídíò lọ́wọ́ torí kò rìkọ́ọ̀dì tó bá jẹ́ wípé Dara ló lọ sọ fẹ́nìkan wípé mo máa lọ yọ dísìkì lọ́dọ̀ bàbá tí tó pé Dara ló lọ sọ Dara ò ní fídíò lọ́wọ́ nítorí pé òun ló ń ṣe wọ́n ní wọ́n ló kọjú sógiri ó ti pẹ́ tẹ́ ti ṣe tírísọ́ọ̀mù obìnrin ojúgun á máa tì í obìnrin ní ìgan ọkọ nínú ilé tó bímọ fún wa láàyè wọ́n ti jọ wà bí ọdún mélòó kan kó tó fìrì mọ́kùnrin yẹn ọkọ nílé ẹ̀gọ́ kò lè dúró báyìí kó rí òwò ẹ̀fọ́ méjì á sì máa faṣọ á sì máa wá bedsheet á máa wá duvet á máa wá gbogbo ẹ̀ ní cover cloth tó máa fi bora. Yeah, can give me 2 minutes, thank you. Yeah, a máa fi bora ni ṣùgbọ́n láyé èsì wọ́n bẹ́ẹ̀ nìkan sọ ẹnìkan ló ń kọjú sógiri ó dẹ̀ rí rìkọ́dù báwo ló ṣe rìkọ́dù ṣé bàbá tí ìgò rí pé ó rìkọ́dù ni báwo ni rìkọ́dù ṣe jáde síta ìtọ́jú infection ló lé ẹ̀ báwo ló ṣe jáde síta báwo la ṣe mọ̀ pé ó pe nọ́ọ̀sì báwo ni mọ̀ pé wọ́n lo 4 days sí. ẹni obìnrin ẹ jẹ́ ká wà very careful. àánú àwọn ọkùnrin wa ló ń ṣe ní báyìí kẹ́ mọ́ bà wọ́n láyé jẹ́ ní gbogbo ìgbà náà máa ní ká máa bú ọkùnrin lá máa bú ọkùnrin àní mo máa ń sọ yín jẹ́ndà mi ìtú tẹ̀ ń pa kì í ṣe kékeré justice fún àwọn ọkùnrin wa báyìí ló kù báyìí kọ́lọ́wọ́ Elédùmarè kó ṣàánú àwọn ọkùnrin wa èyí tó máa jẹ́ kó fẹ́ yan ọkùnrin tẹ́ ẹ bá pẹ́ tó bá ta ló máa rẹ́sẹ̀ wèrè tí ò ní bù ọlọ́mọdé ó bùkú bù ẹsẹ̀ wèrè ní bàbá tí ìbù báyìí tó lóun rẹ́sẹ̀ ó rò bóun rẹ́sẹ̀ wèrè tó bù ẹsẹ̀ wèrè kan ló yọ sílẹ̀ báyìí. ẹ máa láwọn ọkùnrin ṣèrànù àwọn ọkọ ilé gan ò ṣe rádaràdà báyìí tó máa fẹ́ gẹ́ bí ó ní girlfriend man ok tẹ́ bá complain pé ọkọ yín ní ọkọ yín ṣèrànù ó ní boyfriend ó ní kíní kó fẹ́ yàwó méjì ó fẹ́ yàwó mẹ́ta just look at nǹkan tẹ́yìn obìnrin gangan ṣe ẹnu òyàwó inú ilé. wọ́n fi pátá wọ́n fi game irú game rádaràda òṣèlú nìyẹn irú game wo rádaràda wo nìyẹn obìnrin máa ń ní dignity náà obìnrin ló máa ń fúnra ẹ̀ ló máa ń ṣakọ ló máa ń fúnra ẹ̀ ní packaging jù lóbìnrin ló máa ń ní tìjú ṣé gbọ́dẹ̀rù ni ò tiẹ̀ jẹ́ ní tìjú ni ẹnìkan ló tún máa òṣùṣù sórí bẹ́ẹ̀rì ìsinmi àìtọ́ pé ní yàbọ̀ ọkùnrin kan ló máa padà kó sí lábẹ́ tó máa fẹ́ àbí àkóso ọkùnrin kan lọ́wọ́ sí ayé ọkùnrin yẹn máa ó ti bàjẹ́ nìyẹn. tàbí kó wá jẹ́ pé irú ìyá Dara ń sìn ṣọmọ pé Dara ọlọ́run dẹ̀ ti wá kẹ́ Dara o wọ́n ní ọkọ̀ ẹ̀yà dìdìrín ọlọ́run ti wá fi dìdìrín ọkọ̀ tẹ́lẹ̀ ó fi fún dìdìrín ọkọ̀ ṣé ẹ rí tẹ́ bá wo Dara àti tẹ́ bá wo Dara ẹ rí wípé àwọn méjèèjì wà compatible àwọn méjèèjì wà compatible òun àti Làǹdẹ̀ ṣùgbọ́n wọ́n máa mọ̀ọ́mọ̀ wá ru ọkùnrin yẹn ni sódà wọ́n lè ní orí ọ̀fẹ́ láti máa ṣe tán ṣe. nígbà tí ọkọ wà nílé ọkọ ní pé kò fún ó lé ọkọ lọkọ ò lè ṣe dáadáa ó ń complain mo dẹ̀ sọ náà mo lẹ́yìn ọkùnrin mo lọ́kùnrin ní wọn ní 2 minutes ní ìyàwó ẹ̀ ló máa ṣàlè á lè máa gbọ́kùnrin ṣe rí báyìí
ó padà sọ pé ó wá ní pé kó má fún chicken jẹ ó wá fún chicken jẹ ṣé chicken ló wá pokó ni báyé pé chicken ló ń pa oko gbogbo àwọn tó ń gbé l'Amẹ́ríkà ìwọ náà wọn nílé ṣe kankan mọ́ àtẹ̀bó àti fúlàní àtakátá dúdú àtẹ̀bó funfun kó wá ṣe kinní kan kó wá ṣe kinní kan sórí ẹ̀yìn wọ ìyàwó lé tó bá ti ń rojọ́ wèrè ọkọ ẹ̀bẹ̀ ẹ̀sùn kò kanlẹ̀ kò wọlé mo sọ fún ọ wọ́n padà bẹ wá dààmú wọ́n wá gbé dààmú lé ẹ lọ́wọ́ ó dùn mí gan èyí jẹ́ndà mi ẹ disappoint mi wọ́n dẹ̀ máa sọ pé nínú industry theatre industry wọ́n ní ìranù pọ̀ lóòótọ́ ìranù pọ̀ nítorí wọ́n máa ń ráyè ìparọ́ à ń lọ location ẹlòmíì àti gbalẹ̀ ọkùnrin lọ à ń location bọ gbogbo wọn kọ́ ara àwọn obìnrin tó decent láàrin Ọmọ́tọ́lá Jọládé ó decent àwọn obìnrin táwọn fi ń tọrọ obìnrin nìyẹn ṣe bẹ́ẹ̀ rí Mercy Johnson ṣe rí kinní kan mo fẹ́ kẹ́ ẹ mọ̀ ní wípé tí a bá rí àwọn obìnrin tó bá ń ṣèranù tó jẹ́ single nínú industry yẹn ayé á sọ pé single ni ẹ lọ wo most wọn tọ́lọ́run bá ti tún kẹ́ wọn tó bá ti lọ́kọ wọ́n máa ń sọ owó àgbéjẹ́wọ́ wọn èyí tó bá fẹ́ sọ owó àgbéjẹ́wọ́ wọn ni ìmíì sì wà tí ò lọ́kọ tó jẹ́ pé àti lọ́kọ rẹ̀ ó máa tough nínú industry yẹn náà ló wà wọ́n máa bára wọn sùn ni ṣe rí ní kúkúrú èdè kò sí bẹ́ẹ̀ ṣe máa porí ajá tí wọn ò ní porí ìkòkò tó wá fi sí kò sí bọ́n ṣe máa sọ pé dára kúrò ní ọkọ ẹ̀ẹ́bù dára o ṣùgbọ́n ẹ sọ pé ọ̀rẹ́ rẹ̀ náà ló lè kúrò ní ọkọ ó wá sọ pé wọ́n ń sọ káàkiri ayé sọ pé ìwọ ló lè kúrò ní ọkọ ká ló wá lè kúrò ní ọkọ ìwọ gbólógbé lọ bí ó ń dọgí ìwọ náà ló rìkọ́ọ̀dì ẹ ìwọ náà ló mọ̀ bó ṣe dọ́dọ̀ ọkọ ìwọ náà ló jẹ́ ká mọ̀ pé ó wá treat infection bóyá gbogbo ìgbà tó sì treat infection bóyá gbogbo ìgbà yìí ni ò fẹ́ kí ọkọ kó bá wọn sùn ẹ̀rù ń bà pé kó mọ̀ kó àìsàn kó mọ̀ kó rankan ṣùgbọ́n ọkọ ò mọ̀ ọkọ ń ronú ọkọ ń ṣe fídíò kí ló dé jẹ́ ẹ̀jẹ̀ tó jẹ́ kí n bẹ́ẹ̀ sùn kí ló tó jẹ́ kí n súnmọ́ láti bí oṣù kéde òpònú. kò mọ̀ pé wọ́n gbọ́ máa rò mọ́ díẹ̀ lọ́wọ́ ọkú ni ó ní wọ́n jẹ́ kó lọ sórí àkìtàn lọ jẹun landẹ ọlọ́run ti help ẹ náà ṣùgbọ́n ó ní láti ṣá prapra ó ṣá ó ló ṣáná ó ló paná ṣáà ẹ má gbàgbé iléeṣẹ́ Landed Homes and Properties tẹ́ bá fẹ́ ra ilẹ̀ alálùbáríkà ilẹ̀ tó jẹ́ wípé ó ní global CFO tá a dẹ̀ tó máa fún yín ní red copy survey a máa gbé lé yín lọ́wọ́ red copy ni tó ti wọná tá a máa bá yín ṣe a máa gbé lé yín lọ́wọ́ iléeṣẹ́ Landed Homes and Properties náà lẹ ti lè rí ojúlówó ilẹ̀ tó jẹ́ confam tẹ́ ti lè rà ilẹ̀ tí mo lè vouch fún tí mo lè fọwọ́ ẹ̀ sọ̀yà fún yín wípé lóòótọ́ ilẹ̀ yẹn dá ẹ̀rọ bá ní sọ̀rọ̀ tẹ́lẹ̀ pé àwọn Landed Homes and Properties náà sí òun náà ni 0 ẹ̀sán 0 ẹ̀fà ẹ̀fà ẹ̀sán ẹ̀jọ ẹ̀sán ẹ̀jọ àti èje àti èje jẹ́ ká pè é lẹ́ẹ̀kan sí 0 àti ẹ̀sán àti 0 àwa mú ẹ̀fà ẹ̀fà àmú ẹ̀sán ẹ̀jọ àti èje èje ó ti pé báyìí 77 ló parí ẹ̀ òun náà ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pe àwọn Landed Homes and Properties sí tàbí kẹ́ lọ sí www.landedhomesandproperties.com kẹ́ lọ wò ẹ máa rí gbogbo àwọn ilẹ̀ tá a ní nílẹ̀ ní Ìbàdàn èyí tó wà ní Ológun Ẹrú ó ń tà wàràwàrà báyìí ó ń tà àti ẹ̀ ti fẹ́ a máa ṣe allocation ní oṣù tó ń bọ̀ ẹ wá rà á ó wà ní Ìdó a nílẹ̀ ní Abẹ́òkúta a nílẹ̀ ní Ìkòròdú Ìmọ̀ta ní Ìkòròdú ẹ kàn sí wa ń bẹ̀ káyìn náà rí pé rere lolúwa ilẹ̀ tiwa kì í ṣe ilẹ̀ 419 yo àwọn ilẹ̀ tí ó jẹ́ pé dọ́kúmẹ̀ntì a máa kó fún yín tó máa pé ni. ojú gbà mí tì àní nǹkan wọ́n ní pé nǹkan dọ̀tí bàbá tí ìwọ náà rẹ́sẹ̀ wèrè ògùn ìwọ náà ò lè kárẹ̀ ò lè kó rẹ̀ níjàánu ṣé ẹ̀dẹ̀ rí ibi tí wọ́n ti kọ́kọ́ sẹ́ẹ̀tì bàbá tí up ṣe mọ́ bàbá tí tó kú ẹnu ni ṣé rí wọ́ṣọ́ padà ó ní ìbá sèfù bàbá tí ní gbogbo pọ́blẹ́mù nígbà tí lédè yẹn ti wọlé tó ti bọ́ rẹ̀ sí òhò
ohun tó mú kí bàbá tí má sọ pé wọ́ṣọ́ padà ó ti wọnú òun náà ti rò pé kó má sọ pé mi ò wà mature ìwọ náà rí orí nǹkan ọ̀fẹ́ ìwọ náà ń wò wọ́n ti wá jí bàbá tí ilé already. ìyẹn ni pé ẹ̀yin ọkùnrin wa ẹ mọ̀ kọ́ ẹ máa mọ nǹkan kọ́ in tẹ́ ẹ bá fẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tẹ́ ẹ bá ti rí ni kẹ́ ẹ ti kọ́ kí ló dé nínú ilé mi wọ́n ṣọ́ padà ẹ̀rù á bá wọ obìnrin yẹn kí ló dé abẹ́rẹ́ orun ló mú mi tó bá wà mú ìwòlà àbúrò pátá búrọ́bà no not in my house ó yá yẹ́kọ́ mẹ́tọ́ AC yẹ́kọ́ mẹ́tọ́ generator ẹ wá máa lọ gan. ṣùgbọ́n tó bá ti fi ìpè bóyá orí ẹsẹ̀ ìwé ló fẹ́ bù wọ́n wá sọ fún pé ìyàwó làǹdẹ̀ ni o wọ́n sọ fún pé ìyàwó làǹdẹ̀ ni níwọ̀n ìgbà tí wọ́n ti gbéra wọn lọ bá kò kí ń ṣòtẹ́ọ̀ níwọ̀n ìgbà tí wọ́n ti gbéra wọn lọ bá nínú ilé tí wọ́n dẹ̀ dé inú ilé ẹ̀ tẹ́ ẹ̀ bọ́ra yín sí o bàbá tí ìkan ló fi géèmù yẹn lọ yín fúnra yín lẹ gbé orí àwọn gẹ̀ẹ́sì yẹn sórí yín pé gan báyìí ẹ̀jẹ̀ ń dójú tì mí kálọ́kùnrin ló gbérù géèmù yẹn wá tó fi lọ yín pé jáṣe báyìí kí wọ́n sọ pé ó ti gbà tí bàbá tí ìṣẹ̀sọ pé ká play géèmù yẹn ayarí pé àfẹ́ pé no ẹ bọ́ra yín sí o ẹ tó bọ́ra yín sí o ẹ wá introduce géèmù yẹn. So ìyàwó làǹdẹ̀ wá sọ fáwa wípé ó wá fún òun ní táàkì tó le pé kó lọ ṣe dọ́gí rántí wípé arábìnrin yẹn nínú ọ̀rọ̀ tẹ́ sọ tí bàbá ti sọ wọ́n ní pé Mary gògó ló ọkọ̀ wá gbẹnu sí microphone so threesome lè ṣe bìbẹ̀ yẹn torí lójú ok ṣèbí ṣé Mary gògó torí fìdí ẹ̀ múlẹ̀ fún wa wípé nígbà tí wọ́n gbẹnu sí microphone kí ni ìyàwó làǹdẹ̀ ṣe ó dijú òun náà gbọ́ ríngì tó bàbá tí nǹkan kan ṣẹlẹ̀ láàrin yẹn àgọ̀ náà Mary Gold wọ́n ló kọ́kọ́ lọ gbé ẹnu sí microphone ìgbà tí wọ́n wá gbẹ́nu sí microphone tó wá ń pọ́ ẹran tó ń ṣiṣẹ́ olóbìnrin lé tó ń pọ̀ fún ẹran kí ni ọ̀rẹ́ ẹ̀ ṣe lẹ́yìn ìgbà náà ni wọ́n náà wá fún ní task pé kóun náà lọ ṣe dọ́gí kó lọ yọ̀ dísìkì threesome lè ṣe kò sí nǹkan tẹ́lẹ̀ fi sọ fún wa nílé ẹjọ́ yìí torí ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta lè bọ́ra yín sí o ojú òde sí i mo dẹ̀ mọ̀ pé pẹ̀lú nǹkan tẹ́ ẹ ṣe yẹn ẹ ti ṣe threesome ti pẹ́ tẹ́ ẹ lọ bọ́kùnrin tẹ́ ẹ fọkùnrin sáàárín tẹ́lẹ̀ kó mọ gbẹ́nu sí tí ó mọ ṣiṣẹ́ olóbìnrin lé tó mọ pọ́ fún ẹran tẹ́lẹ̀ kó mọ jókòó léṣùwádìí kó mọ yọ̀dí skin kó yọ̀dí bọ́ńbọ́ so kì í ṣègbà àkọ́kọ́ tẹ́ ti ń ṣe nìyẹn torí ẹ̀ lára ò ṣe ré yín lójú ò ṣe tì yín ikọ̀ sínú nǹkan báyẹn wàá ti jú pé àìrò kí ni gbogbo òṣì irú géèmù èrè wọlé ẹnìgbà tẹ́lẹ̀ kan sọ pé kí n lọ ṣe dọ́gí pẹ̀lú yàn a máa da géèmù yẹn rú ni o tó ẹ pé dọ̀dọ̀ ó yẹ kó da géèmù yẹn rú ni nà àmì ò ṣe mọ́ ẹ jẹ́ ká gbàgbé ẹ̀ ní ìṣe mọ́ wá ní wọ́n rọ ẹ̀wọ̀n fún ẹ lọ́tí bẹ́ẹ̀ jọ mọ̀ sí pé fẹ́ rọtí ni ibẹ̀ jọ mọ̀ tí ni ó dẹ̀ sọ́pọ̀ tí òkè pẹ́ pé wọn ò fògùn wọn ò fi kinní kan kò fi oògùn àgbèrè sí ẹ lára ìwọ náà ti ṣàgbèrè ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀. ó mà ṣe o ẹ disappoint wa o lẹ́yìn tẹ́ jẹ́jẹ́ ń dà wá. ṣé wá rí láǹdẹ̀ tiẹ̀ a ti sọ̀rọ̀ láǹdẹ̀ fún yín wọ́n ti ní láǹdẹ̀ gọ̀ láǹdẹ̀ sì gọ̀ lóòótọ́. tí láǹdò bá wá gọ̀ níbo nìyàwó ẹ dágbére fún ẹ odidi ọjọ́ 4 odidi ọjọ́ 5 pò lọ ẹ máa gbọ́ ọ̀rẹ́ ẹ sọ wípé kò ṣẹ̀ṣẹ̀ máa wá lé òun wá sùn bóyá ní time tó bá ti fẹ́ lọ sọ́dọ̀ boyfriend ẹ̀ àbó fẹ́ ṣe ìranù kọ̀ọ̀kan á parọ́ pò lọ sọ́dọ̀ ọ̀rẹ́ òun ìyá ọ̀rẹ́ ẹ ní kò ṣẹ̀ṣẹ̀ máa wá sílé òun wá sùn báwo ni láǹdẹ̀ ṣe máa release ìyàwó ilé adágbére fọ́kọ pé òun lọ sọ́dọ̀ ọ̀rẹ́ o ọjọ́ 4 ọjọ́ 5 láǹdẹ̀ tí wọ́n ṣe fẹ́yàwó nìyẹn tó bá tí tó obìnrin fẹ́ ó dẹ̀ sì dùgbà ó sì lọ gba training kó sì wà ń bachelor kó gba training kó wà ẹgbẹ́ àpọ́n kó gba training torí òun lè handle obìnrin ìwọ gangan ni ìyàwó ẹ̀ ló pàṣẹ gẹ́gẹ́ bí ọkọ nínú ilé
torí ọkọ tó bá tó ọkọ ìyàwó ò ní ní gut láti lọ bọ́kọ ẹ̀ pé mo lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi 4-5 days nígbà tó lára àwọn òyà ìwọ òṣèlú kó máa bọ̀ nílé kó wá gba treatment ó tún wá ń fowó ránṣẹ́ owó tó sẹ́ẹ̀dì lòun àtàlẹ́ fi ń tọ́jú ara wọn náà gẹ́gẹ́ bí n ta gbọ́ ohun tó mú kí ọ̀rẹ́ ìyàwó ẹ máa sọ wípé Lande gọ̀gọ̀ ó gọ̀ ó ti rí nítorí ó ti ro àròkàn débẹ̀ ni kò tútọ́ fún wa ni ó gọ̀gàn torí pé kò ṣe máa ṣerú ẹ̀ ó gọ̀gàn kò ṣe máa jáde kò ṣe máa ṣerú nǹkan báyẹn ìwọ ló fúnra ó ṣe wá láàánú pé wọ́n ṣe ìdájọ́ mi rèé lẹ́yìn àtótónu gbogbo tí a ti gbọ́ nílé ẹjọ́ lónìí àtóhun tá a ti gbọ́ sẹ́yìn lórí ọ̀rọ̀ tó wà níta yìí ìyẹn lórí ẹ̀rọ Ọọ̀ni Ọdún àti Onídóníyàn lùgbé adájọ́ àgbà tá a yiri gbogbo ohun tó wà níwájú wa ìwò àkọ́kọ́ la rí wípé ìgbésí ayé Ọọ̀ni Ọdún ò ta sánsán rárá nítorí Ọọ̀ni Ọdún omi mu gbó omi mọtí ìyàwó ilé tó mi mọtí tó mi mu gbó ṣé nǹkan gidi ni èrè gbogbo wípé ọ̀rẹ́ mi wá ṣe kíní kan ìwọ gangan fúnra rẹ̀ in tó ṣe yìí o mọ̀ọ́mọ̀ ṣe àdọ̀tí ní ẹ̀ o kì í ṣe mọ̀jẹ̀sín o dẹ̀ kì í ṣe ọmọ àgbékọ̀rùn lọ sóko ìwọ náà lọ́wọ́ sí tó ṣẹlẹ̀ yẹn fún àwọn ìdí èyí ìdí àkọ́kọ́ ní pé ńgbà tẹ́ ẹ débẹ̀ ọ̀rẹ́ ẹ olóòbè lọ́wọ́ ọ̀rẹ́ pé kí ló fẹ́ lọ ṣe ó lò fẹ́ lọ invite ẹ̀ fún nǹkan ni ìgbà tẹ́ ẹ débẹ̀ tó di pé ogun à ń bọ́ṣọ ara ẹni sí o à ń bọ́ra ẹni ilẹ̀ ní o ìgbésẹ̀ wo ló gbé tó bá jẹ́ wípé ọmọ akínníyàn ó yẹ kó ti gbé ìgbésẹ̀ kọ́mọ kí á lẹ́sẹ̀kẹsẹ̀ láti dènà orú nǹkan báyìí ẹlẹ́ẹ̀kejì irú àwọn obìnrin bíi tiẹ̀ yìí ni wọ́n máa ń bẹ́rí ọ̀tá wọn dànù tí wọ́n fi wọ́n ṣògùn owó nítorí kí wà àtọ̀rẹ́ kẹjọ débì kan kí ọ̀rẹ́ wá sọ fún ẹ pé òun bọ̀ òun wá ní wọ́n fi káàdì lẹ̀ pé kán lọ ra ọtí wá ọ̀rẹ́ wá fi dìdìrín ara ẹ̀ ó fi ilẹ̀ sínú ilé òun àti dírẹ́bà Onídóníyàn wọ́n wá jáde lọ wọ́n ní wọ́n lọ ra ọtí ìwọ mọ orú àwọn kéṣìsì báyìí lóríṣiríṣi tó jẹ́ pé àwọn ọ̀rẹ́ atọ́nipa wà tó bá jẹ́rú ọkùnrin arákùnrin bàbá tí ìyẹn Onídóníyàn tó bá jẹ́ pé òun náà bá jẹ́ ènìyàn burúkú tóun náà ṣẹ́só ni wọ́n á ti bẹ́rí ọ̀tẹ̀ ẹ̀ dànù ọ̀rẹ́ ẹ̀ á ti fi ẹ́sìdì á ti gba chẹ́ńjì lórí ẹ̀ yóò ti lọ ìwọ náà wá gan mú kalẹ̀ ó gẹnu kalẹ̀ kan lọ́rọ̀ tí wá tó bá jẹ́ tí wọ́n ti fẹ́ bá ti ọ̀tá ẹ̀ jẹ́ ni bíbí ẹni ni wọ́n ti gẹ́rí ọ̀tá rẹ̀ dànù ẹ̀ẹ́tẹ̀ lọ́rẹ̀ lè bìgbọ́ bì kan ọ̀rẹ́ á wá máa kúrò wípé òun bá wọn fẹ́ lọ ra ọtí o tó ẹgbọ́n bá ti ẹ̀ parọ́ fún ẹni bí àwọn kan gbà géèmù yẹn fún ẹ náà wọ́n gbọ́n fẹ́ fi pa ọ̀tá ẹ̀ dànù pípọ̀ ọ̀rẹ́ aṣekú pani ni wọ́n ṣe máa gbowó orí ẹ̀ nìyẹn bá fẹ́ lọ ra nǹkan wá wọ́n lè fi ẹ́ sílẹ̀ táwọn yẹn máa fi yán ká ẹ̀ o smart nítorí pé ara tiẹ̀ náà ti wà lọ́nà sórí àṣìṣe tó ṣe kẹ́yìn obìnrin kẹ́ mú yẹn dání ó léwu gidi gan ni wọ́n fi ẹ́ sílẹ̀ ní pé kíwà àti lágbájá kẹ́ ti máa bára yín sọ̀rọ̀ kó tó dé o ọ̀rọ̀ tó wà nítorí pé láàárín ìwà àti Ọọ̀ni Ọdún yìí àwọn àṣírí tó wà pé ọ̀rọ̀ ẹ̀yin méjèèjì lọ̀rọ̀ kàn wípé ẹ ti ṣe tí ò yẹ kẹ́ ẹ ṣe ìdí nìyí tó jẹ́ pé àwọn ọ̀rọ̀ míì wà gan tó jẹ́ pé bàbá tí ò ní lè là mọ́lẹ̀ fún wa tó rọ̀rọ̀ ó ti gbẹnu tán láti cover it up nítorí pé láti sọ pé ẹ tó jẹ́ ẹ̀dì kẹta wa òun ló lọ tú àṣírí wa láti pé òkè ká fún oúnjẹ àwọn nǹkan ká ṣẹlẹ̀ nígbà tó jáde nínú ilé yẹn nígbà tó lọ ra nǹkan yẹn ó wá ń jáde ó sọ pé ìyàwó làǹdẹ̀ ni ọ́ ìyàwó làǹdẹ̀ tí ò lójú tì ìyàwó làǹdẹ̀ tó ń yọ̀ dískin tó ń fọkùnrin ọlọ́kùnrin ní dọ́gí ó dẹ̀ níyàwó làǹdẹ̀ ní òun ṣe ìyàwó làǹdẹ̀ ó ò tí ì ripe láti lò ní ọkọ irú yín nígbà tẹ́ bá tàràkà tẹ́ bá ti fọkọ yín tẹ́ fi ṣàlè tẹ́ ti ra ká tẹ́ ti rè kiri tẹ́ ti rè gbára tẹ́ ti rò gbòòrò kọ́lọ̀ ń jẹ́ kẹ́ rí ibi ìfẹ́rù yín kà sí ọlọ́run tó wá ṣe tiẹ̀
ó wá sẹ́rù ẹ̀ka sí bí ọkùnrin kan kò sì yá dìde rí o ó fẹ́ràn rẹ ní o ṣùgbọ́n ó fayọ̀ pọ̀rọ̀ ó fi bàjẹ́ ó ò lẹ́nu ọ̀rọ̀ lórí ìkànnì tá a wà nítorí ó dójú ti àwọn obìnrin ó dójú ti àwọn obìnrin pẹ̀lú ìwà tó wù sí ọkọ rẹ yìí ilé ẹjọ́ ẹ̀ fún ẹ ní ẹ̀wọ̀n oṣù 3 pẹ̀lú iṣẹ́ àṣekára. Ìwọ arábìnrin Marigold táwọn èèyàn sọ pé Ìyábọ̀ lórúkọ rẹ àwọn ará Amọ̀wé ti wá sọ fún wa ilẹ̀ o ìwọ ni wọ́n ń ta obìnrin ẹgbẹ́ rẹ káàkiri aláìlójútì ìwọ lọ bá ọkùnrin nínú ilé ó sọ pé o fẹ́ lọ gbéṣẹ́ fún ó wá bọ́ rẹ sí òwò lọ́hùn. Àmọ́ bí wọ́n ti rátọ̀ ẹ̀ gan tó fi lójú tì bóyá ọ̀sán kanrí ni wọ́n ṣe tí ẹ bá wá sọ ọ̀sán kanrí bá mi palẹ̀ kùdé tí ẹ bá wá sọ ọ̀sán kanrí ni wọ́n sunrun rẹ ọlọ́run á wá dán olówó wà ní lójú tì báyìí. Call me quick cup up. No, thank you. Give it 2 minutes, okay? Close the door. Thank you. Tí ẹ bá ṣe pọ̀ sàn ganrí ni wọ́n sunrun rẹ ó wá joyè aláìlójú tí aláìnítìjú ara Galatia irú ìwọ náà ò ń bọ́ra sí òhò lójú ọkùnrin ó sì lójú tì wọ́n ní ìwọ náà gbẹnu sí máikrófóònù bàbá tí ẹ wá dórí afẹ́fẹ́ wá sọ fún wa pé kò le kíní ọ̀hún ò le kí lẹ gbẹnu sí máìkì ẹ̀ fún ṣèbí torí wọ́n pìpì àkíní yẹn sílẹ̀ ní kí ọ̀rẹ́ ẹ̀ lè gbé dọ̀gílé. Bẹ́ẹ̀ni ìwọ ló kọ́kọ́ sí olóbìnrin lé ìwọ ló pọ̀ fún ẹran ìwọ ló gbé microphone ló fi kọrin ìwọ ló ṣiṣẹ́ olóbìnrin lé nígbà tó pọ̀ kí ni bàbá tí kò sí wá ní gbórí sókè nígbà tí èso kò gbó ṣebí wọn lù wọ́n prepare ọ̀pá rẹ̀ dé dọ́gí tó fẹ́ ṣe nítorí ìwọ ló kọ́ lọ gbẹ́nu sí microphone nígbà tó gbẹ́nu sí microphone tán mo mọ̀ pọ̀ rẹ̀ dára òun ló máa fún ní tax yẹn pé kó lọ gbẹ́nu sí microphone ìwọ gbẹ́nu sí microphone ìwọ náà plan work àwọn obìnrin ẹ̀wọ̀n báwọn obìnrin yẹn ṣe nìyẹn o kẹ́yọ̀ ọkùnrin kẹwàá very careful tí ní sọ́ọ̀mù ni o wọ́n kọ́kọ́ ní ìwọ tax tán fún ó yá lọ gbẹ́nu sí microphone tax yẹn nìyẹn ìyẹn ò lè reject ẹ̀ òun lọ ṣe kí ni ó gbẹ́nu sí microphone lẹ́yìn ìgbà náà ọ̀rẹ́ náà sọ pé ìwọ náà lọ ṣe dọ́gí ṣé àmọ̀ pé set up ni ìyẹn náà wá lọ ṣe dọ́gí wọ́n prepare microphone lẹ́ni wọ́n prepare microphone so arábìnrin yẹn ló prepare microphone lẹ́ àkọ́kọ́ ẹ mọ̀ ìpò tí ó wá set ìyàwó làǹdẹ̀ up ni àbíká sọ pé àwọn méjì ló wá set bàbá tí up torí pé bó ṣe kọ́kọ́ wọlé tó ti bọ́ṣọ mo mọ̀ pé by the time orí ọkùnrin àti kò ní pé mọ́ ẹlẹ́ẹ̀kejì ẹ bẹ̀rẹ̀ géèmù burúkú ẹ máa kọ àwọn four place ó yá kíìsì ó yá ṣe gbá báṣ kìíní kan kọ́kọ́ fọwọ́ gbàdì fọwọ́ kìíní kan fọwọ́ gbé microphone fọwọ́ gbé sókè fọwọ́ tẹ kìíní fọwọ́ tọyàn létí bẹ̀rẹ̀ later ó di ṣe microphone ẹgbẹ́nu sí microphone lẹ́yìn tẹ́ tún gbẹ́nu sí microphone tẹ́ tọ́rùn aṣọ yìí ṣe tán lẹ́sẹ̀ṣẹ̀ wá rí pé kó lọ yọ dísìkì wọn afọ ọlọ́run mọ làǹdẹ̀dẹ̀rẹ̀ tó bá fẹ́ ṣe bá orí bẹ́ẹ̀dì ni ó ti ṣe wèrè yóò kọ́kọ́ gbọ́ bẹ́ẹ̀dì yóò kọ́ wọ́n wá tún lo pẹ̀fíìmù dẹ̀ kí lè ta sánsán á lé ìyàwó ẹ̀ sórí bẹ́ẹ̀dì ló lòún ṣe ìyàwó ẹ̀ ni wọ́n gbá nígbàkúgbà ní ojú òtí ẹ̀ tì ní kí sẹ́ẹ̀nì wọ́n ti ń bá ìyàwó sùn ìyàwó lé èèyàn láìrònú alága láti amúnikú ní ẹran ìbíyẹ fọlọ́jú ọ̀tún ẹran ìfọlọ́jú òsì wọ́n wá kí ọ̀gbọ́lẹ̀ nínú kí sẹ́ẹ̀nì tó ti ń dáná kí sẹ́ẹ̀nì ilé ìdáná náà ti ń bọ́ ọ sùn tí èèbá ti kórì rẹ̀ ọ̀dà ìwọ náà wá yọ̀dí sí ra ibo ló fọwọ́ lé sórí síìkì láti fọwọ́ ló fọwọ́ lé ní àbí inú pọ́ọ̀tù gbóná tọ́bẹ̀ wà nínú ẹ̀ tó ní kò tiẹ̀ yé ni àbọ̀ fọwọ́ mú kí ní ṣẹ́ẹ̀fù òkè ni àbí wọ́dúrópù àbí kí àbí dra àbí kí ló tiẹ̀ fọ́ kí lè fọwọ́ mú kìsìnì náà àbí ẹgbẹ́ sí àwọn kìsìnì just imagine wọ́n bẹ́ẹ̀ sùn ìyàwó lé nínú kitchen ilé ìdáná ibo ló fọwọ́ mú bẹ̀ tẹ́tí ṣe dọ́gbí ṣáà ògiri ló mú dání ní àbí abẹ́nu ẹ̀ omi táàpù omi ẹ̀rọ yẹn tàbí fọwọ́ Jésù. Ìwọ náà wá ṣe mú nǹkan báyẹn
ẹ ní pé pálapàla lu àpàlà lélẹ̀ ọ̀rọ̀ lọ́rùn rẹ̀ wọ́n wá bẹ́ẹ̀ sùn tán. ẹ má gbàgbé wọ́n ní gbogbo owó wọn kọ́kọ́ gbogbo ọwọ́ arákùnrin náà ti gbà o. ìgbà tẹ́ ẹ dé tẹ́ ẹ lówó lọ́wọ́ tẹ́ bá ṣe bí gẹ̀ tẹ́ bá dé tẹ́ bá wá bọ́kùn lé tẹ́ kí wọ́n tán ṣé tẹ́ bá sọ pé kán fún yín ní owó mọ́tò àbẹ́ fún wa lówó àti ń dájọ́ lọ́wọ́ ìdájọ́ ti ń lọ o ìdájọ́ ti ń lọ ìdájọ́ ti ń lọ ṣé tẹ́ bá ní pé kárákùnrin yẹn kó fún yín lówó kẹtẹ pé lówó kẹtọ owó lọ́wọ́ ẹ̀ ṣé kò lè fún yín ni. ẹ disappoint wa nítorí náà ìwà arábìnrin Marigold níwájú ilé ẹjọ́ yìí lónìí a rí wípé ó ṣẹ̀ṣẹ̀ máa wúrú ìwà yẹn ìwà tó ń wù yìí ó ṣẹ̀ṣẹ̀ máa wù ó ṣẹ̀ṣẹ̀ wúrú ìwà yẹn torí ẹ̀ ló fi rò ẹ́ lọ́rùn láti bọ́ra sí òun níwájú ọkùnrin tí kò kẹnu sí ẹ rí ó rò ẹ́ lọ́rùn láti túraká níwájú ọkùnrin tí ò kẹnu sí ẹ rí tẹ́ẹ̀jọ ní ọ̀rọ̀ àjọsọ rí ó rò ẹ́ lọ́rùn láti lọ gbé ẹnu sí máikrófóònù ọkùnrin pé ó tiẹ̀ láìsàn lára ẹ̀mọ́ kó tiẹ̀ tú sí ẹlẹ́nu kù ṣe òpópà tó máa ṣe tiẹ̀ ibi tẹ́yìn gọ̀ọ̀sì ṣe òpó ìwọ olú ọ̀rá àdáàbòbò sẹ́ni tó yára ẹni pé káńsà mú ilẹ̀ nu ó lọ gbẹ́nu sí i nígbà tó máa ṣe ti ọlọ́run jẹ́ ó rántí mọ́ra àdáàbòbò ó lọ gbé sí ọkùnrin ọlọ́kùnrin ó mọ̀ pé ìyàwó ilé ni nítorí pé ó tọ́ tí ìbá ṣe pé ẹ̀ṣẹ̀ tọkùn ọ̀rẹ́ ẹ̀ṣẹ̀ yìí ò dáríjì òun ló ṣe mú àròkàn wá nínú ayé ẹ̀ tó ṣe sọ̀rọ̀ àròkàn yẹn títí tèsè tó sọ pé ìyá ọ̀rẹ́ ẹ̀ ó ti gbọ́pọ̀ ẹ gba kíní ó gbọ́pọ̀ ẹ rí ìwọ ló kọ́kọ́ mọ́ láǹdẹ̀ àwọn ẹ̀sìn tárábìnrin iṣẹ́ ní tó ti dúró nídúró wípé ìwọ náà ó gbẹ̀san lára ọ̀rẹ́ rẹ̀ ṣùgbọ́n nítorí pé ó rọrùn fún ẹ láti gbẹ̀san nítorí pé ẹ ti jọ ń ṣiṣẹ́ ẹbú ẹ ti jọ ń ṣiṣẹ́ burúkú yìí káàkiri tí ẹ bá ṣe pé bóyá ó ní nǹkan tí ìwọ fẹ́ ṣe o ti fẹ́ ba yí ẹ̀jẹ̀ ó jọ bẹ́ẹ̀ lójú tiwa bí ò bá jọ bẹ́ẹ̀ kò yẹ kó o rìkọ́ọ̀dù ẹ̀ nítorí ìwọ ló mọ̀ pé ẹ ṣe nu kitchen ìwọ ló mọ̀ pé dọ̀gí lẹ ṣe because wọ́n gbé arákùnrin sọ pé àwọn ló bá yàwó òun sùn ni tí ò wà specific fún wa wípé bóyá no kitchen ni o àbí no style tí wọ́n ṣe ọ̀tọ̀ ni ẹ̀ẹ́dẹ̀ lè sọ fún wa wípé driver ló record nítorí pé ìwọ ló ṣe recording ó wá sọ pé driver ń wọlé ó ń jáde ṣé bí driver ṣe ń wọlé ó ń jáde bí fẹ́ kó bá mi bèrè lọ́wọ́ ẹ̀ nígbà gan pé ṣé bí driver ṣe ń wọlé tó jáde ṣé bẹ́ẹ̀ ni ó dẹ̀ wà ní òhò nígbà tí driver ń wọlé ó ń jáde torí wọ́n ló wà ní òhò bó o ṣe ń bá wa sọ̀rọ̀ gbogbo wa náà kọ́ lòpònú ọlọ́gbọ́n dorí ẹja mú àwọn òmùgọ̀ ọ̀tọ̀ níbi tó ń dì mú àwa ti dorí ẹja mú tiwa gbogbo àwọn ìwà tó wù yìí ó kù díẹ̀ káàtó ìwọ gangan ní ìkà tó gbénú ọmọ ènìyàn ìwọ gan lẹ́ni àìdá ìwà tó wù yìí ó gbẹnu tán ni irú ìdájọ́ wo la bá fọmọbìnrin dára ẹ̀ náà orí gbogbo ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí orí ẹ̀ gangan ni ìwọ náà ló jẹ́ ká mọ̀ pé wọ́n treat infection ìwọ ló jẹ́ ká mẹni tọ́jọ́ káìsàn ìwọ náà ló gbà wọ́n sínú ilé ìwọ náà ló ń kájọ́ fún wọn náà ló bá wọn pé nọ́ọ̀sì ìwọ náà ló mọ lọ́bi tí wọ́n ti lọ bá a sùn tó ti yé jọgí ìwọ náà ló rìkọ́ọ̀dù gbogbo ẹ̀ orí rẹ̀ náà ló ti ń dálé. ẹ jẹ́ kí arábìnrin Marigold ẹ jẹ́ kó lọ fi ẹ̀wọ̀n ọdún kan gbára pẹ̀lú iṣẹ́ àṣekára kó bá wa gbálẹ̀ ọjà kó bá wa gbá gbogbo ilẹ̀ orí Facebook orí TikTok àti orí Instagram. lórí ọ̀rọ̀ tó tún gbẹnu sán ká wá padà sọ́dọ̀ àwọn ọkùnrin àwọn opposite gender lẹ́yìn tá a ti parí ẹjọ́ my gender ẹjọ́ ní ọdún àti onídòdò yẹn já padà sórí onídònìyàn àti oní ni obìnrin ọdún ọkọ ni ọdún àti onídònìyàn. àkọ́kọ́ mo appreciate pé ìwọ bàbá tí ìpò apologize. Yeah, tọ́rọ̀ bá ti débẹ̀ kò sí hiding place mọ́. You have to come out and say the truth. Bó tẹ̀ ṣe wípé o gbìyànjú láti dáàbò gbogbo wọn bàjẹ́ ẹnu ẹ̀ bò ó yàtọ̀ sáwọn ọkùnrin kan tí wọ́n ṣe nǹkan tí wọ́n máa rojọ́ káàkiri àmọ́ tí bá a sọ̀nà àmọ́ tí bá a sọ̀nà bó tẹ̀ ṣe pé kò tọ́ náà ní tó ṣe.
tó bá pé lóòótọ́ ló mọ̀ wípé ìyàwó láǹdẹ ní tòde tó bá sùn kù díẹ̀ káàtó ó yẹ kó máa ṣọ́ra gbogbo ìgbà náà kọ́ ni kẹ́ ẹ mọ̀ sọ pé ẹsẹ̀ wèrè pé ẹ bù ẹsẹ̀ wèrè a mọ̀ bùyàn lọ́wọ́ ó yẹ kó lè gbìyànjú láti kóra ẹ ní ìjánu àwọn àṣìṣe ìgbésẹ̀ àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe rèé nígbà bó ṣe kọ́kọ́ rí arábìnrin ó yẹ kó ti gbé ìgbésẹ̀ ó yá kílé tó bọ́ra ẹ sí ó yá wọ́n ṣe wọ́n kámẹ́rà wà bí ó máa píkẹ́ kò tiẹ̀ parọ́ bẹ́ẹ̀ kí tó fi bọ́ra ẹ sí ó kí ló dé kí lájọ gbé ìbọn inú ẹ ti rò pé orí nǹkan ọ̀fẹ́ pé wọ́n gbé wá ká ọmọ lè nínú industry wọ́n ní ẹ mọ́ bára sùnsùn yamayama ni ẹ mọ́ kóra yín níjànú kẹ mọ́ lọ káìsàn mo tẹ ọkọ yìí ẹ náà pò tí apologize ó dẹ̀ tún olóòtú máa ṣe public apology ó dá bẹ́ẹ̀ mo tẹ̀ ṣe pé gbogbo wa rí pé ìfà ó ti fa ẹlẹ́sẹ̀ yá ojú kòkòrò kan fẹ́ kò rẹ́sẹ̀ wèrè ló bù ú ká ní wọ́n fẹ́ set up ní tó máa ya tó máa gbé ní bó ṣe ká ní pé bóyá kí nìyẹn kò láàánú sí ọwọ́ láǹdẹ̀ wọ́n kàn máa fi blackmail ẹ̀ káàkiri kó máa mówó wa ní irú àwọn obìnrin ẹbí àmọ́ ṣe káàkiri nìyẹn náà wọ́n á record tó bá record ẹ̀rí tó sí bá kiri sọ̀rọ̀ wọ́n wá padà máa fi blackmail ẹ̀ pé tó bá mówó àwọn máa gbé jáde ó mọ̀ pé ó wà bẹ́ẹ̀ bóyá adárábìnrin yẹn gan fẹ́ ṣe nìyẹn bóyá ó tún rọ́ọ̀ṣì jù gan ni lọ́rọ̀ fi dọ́wọ́ láǹdẹ̀ bí ò jẹ́ bẹ́ẹ̀ wọ́n máa jẹ́ mọ́ sẹ́dùn fún àwọn fídíò yẹn fún ẹ pé tó o bá ti ìyàwó lágbájá rẹ o tó o bá ti fún wa lóye báyìí o a máa gbé síta ìwọ náà a máa gbọ̀nà bó ṣe máa dẹrú wọn fọ̀ láì wọ́n máa fi enslave ẹni now you don't know that you should learn to say no to some things in life gbogbo nǹkan kọ́ ni free o even in free time even in free town everything is not free. Ìwọ náà jẹ̀bi ó jẹ̀bi ò lè kóra ẹ níjànú ó jẹ̀bi pé ìwọ náà wá sọ ní ẹdí bambú wọn bọ́ra sí òhùn bẹ́ẹ̀ wá ń play géèmù rádaràda irú géèmù òṣìwò ni ìwọ náà gbá yẹn tó bá ti ẹgbẹ́rú géèmù yẹn wá tó ti di pé wọ́n ti ń gbé nǹkan ọmọkùnrin ẹlẹ́ wọ́n ti ń bẹ ẹ́ pọ́nlá irú géèmù rádaràda wọn nìyẹn ìwọ náà dọ̀tí tó bá dọ̀tí àwọn obìnrin kan àwọn àṣepẹ́pẹ́pọ́ náà mú gbó kankan náà ní tẹjọ mú gbó tán wá ní kó wọ́n ti mọ̀ tí oníwọ̀n rẹ̀ lọ tí wọ́n ti mọ̀ pò kí mọ̀ tí wọ́n á jẹ́ kó mọ̀ tí ẹ̀ ṣe bí ilé ẹ̀ ló wà ìgbà tó ti di ọ̀rọ̀ géèmù ọlọ́tí kílétù wò sí sọ pé èmi ò kí mu ọtí o ẹ jẹ́ ká gbómi jáde ẹ jẹ́ kí n máa fomi ṣe èmi ò kí mu ọtí wọ́n náà ń ṣe náà. lóòótọ́ ló ti apologize o bí wọ́n ṣe fi géèmù gba pátá nídìí ìdára ni wọ́n ṣe fi géèmù gba boxer ìdí ẹ̀ bẹ́ẹ̀ ni Mary Gold ló fi géèmù ló fi gba boxer ìdí ẹ̀ ó tó fi géèmù gba pátá di ìdára ẹni pé gbọ́njọ́ ẹ̀ méjèèjì lọ ojú òtí ẹ̀ ó gbé nǹkan ọmọkùnrin ẹ̀ jáde obìnrin méjì ń wò lẹ́ẹ̀kan náà tírísọ́ọ̀mù lẹ́ṣin ó gbé nǹkan ọmọ ìkànnì ẹ̀ jáde ìkan gbẹ́nu sí òfin kan bá ṣe jọ di ẹ̀dẹ̀lẹ́ ṣe tírísọ́ọ̀mù náà wá kẹ́ mọ́lé wá ṣe ó sì dùn mọ́ ẹ̀ tí wọ́n náà bá ti máa ṣe tipẹ́tipẹ́ ó yẹ kó lè sọ pé báwo lobìnrin méjì ṣe máa wò ilé ẹ̀kan náà obìnrin tó kẹnu sí. nítorí náà ìwọ bàbá tí lọ san $500 sílé ẹjọ́ ẹ̀ láàárín ìṣẹ́jú méjì tàbí kó lọ fi aṣọ péńpé roko ọba fún oṣù méjì 2 minutes ìdájọ́ mi nìyẹn láàárín ìṣẹ́jú méjì tí ó bá ti rówó yẹn san Clark ẹni káwọn agbèfọ́ba kọ́ jù sínú túbú kò jù bẹ́ẹ̀ lọ no mercy òun ní fine tí ẹ lówó tọrọ nínú tó bá dẹ̀ ti lè san láàárín ìṣẹ́jú méjì jù sínú túbú nira ayé ẹjọ́ nílá o wọ ọ̀gbẹ́ni láǹdẹ̀ lẹ́ àbẹ́ẹ̀rí nǹkan ọmọ ẹni ìbájọ́ ní àbáyọ̀ ó mọ̀ ń da kéèyàn bímọ tó ṣáàpù ní ayé yìí láti mọ́ ní kẹ́ mọ́ lo Sharpman kẹ́yìn mọ́ mo panadọ́ọ̀mù páàsì wò fún yín náà ẹ mọ̀ fọ́nbù ni ẹ kò gbé ọ̀pẹ́ ìgbẹ́ni sínú kí máikrófóònù kó mọ̀ sọ̀rọ̀ bá a bá ní kó sọ̀rọ̀ náà kó mọ̀ sí èbó kó sọ Yorùbá irọ́ ni ó jáde sórí ìkànnì tá a wà yìí ló mọ̀ ló sí èbó bú kan àwọn èbó alálùbọ́sà tó wú bámbám
ilé o ọkọ ní ọdún nígbà tí wọn náà wà tó lè mú kóbìnrin ọ láàgùn wọn ní wọn náà ṣe fitting style láàrin ìṣẹ́jú méjì ó sì mọ̀ pé ìyàwó tó gbé sínú ilé pálásẹ́wó ló gbé sínú ilé ìwọ ọ̀gbẹ́ni Lande níbo lórí ìdè tó ti pàdé irú arábìnrin yìí ìrìn ẹsẹ̀ tí ẹ̀gàn ò dáa kò mọ́ ó ṣeé ṣe kó jẹ́ pé club ni àbí wọ́n kàn gbé wá fún ẹ wá ṣe tírísọ́ọ̀mù àbí wọ́n kàn gbé wá fún ẹ kó sáré jíjẹ ló há síwọ̀ náà lọ́rùn ẹ mọ̀ wá nǹkan fà káàkiri ẹ fẹ́fẹ́ bí gẹ̀ ẹ wá lọ ní ẹ̀kọ́ níbi tọ́wọ́ rẹ ò ti tá gbọ̀n ìwọ tó wà tóbìnrin bá dúró ṣé lẹ́vù ara yín ṣé ẹjọ́ lẹ́vù ara yín ná ẹ̀yin méjèèjì ẹ̀ nígbà ìdìsí kọ́ mu ara yín bí ìyá túdì ni ẹ̀ nígbà ẹ̀yin méjèèjì lẹ́vù ẹ̀yin ẹ̀jọ́ sínú kàtígórì kan náà ni ìwọ náà fẹ́ fáfáì gẹ̀ tó wá ní ìwọ náà fẹ́ bí gẹ̀ ó fẹ́ fáì gẹ̀ ó wá fẹ́ parẹ́ ẹ̀ dànù wọmi ṣé orí ikú tí ò bá pani tó bá ti síyàn ní fìlà yóò bá ní ká mọ̀ dúpẹ́ yóò bá dẹ̀ sọ wípé ikú tó ń pa ojúgbẹ́ ẹni wọ́n ní òwe ńlá ló pa fún ni arábìnrin tó fẹ́ yóò gbọ́jú ẹ lọ ọkàn ọlọ́mọdé kéèyàn mọ́ ṣiṣẹ́ sínú ajáde apẹ̀rẹ̀ àti pé bó ṣe wà yìí kò possible kó satisfy ẹni tí gbogbo kinní ẹ ti já lẹ́bẹ̀lẹ̀ ẹni tó jẹ́ pé kò yé wa bóyá kàn gàgbà ló dédé ká pé kò possible kó lè kí ìwọ Lande kó satisfy kódà gan kó jẹ́ pé irú ìtò ń ṣe yìí tó bá mú obìnrin bóyá tó ọwọ́ ẹ̀ bá kan obìnrin tóbìnrin á máa pariwo pé yé Lande má pa mí Lande má pa mí wà fẹ́ kú lálẹ́ kó jẹ́ pé irú ẹ̀ ni tó bá lọ fẹ́rù àwọn obìnrin tó fẹ́ yìí á dàbí kéèyàn mọ́ ju doro kó mọ́ jù sínú kànga ní póló ò lè satisfy wọn torójú tó ti rókun tó ti rọ́sà làwọn eléyìí. How do you think you can satisfy a woman like her? Lande ṣé wọ́n mú gbó ni Lande ṣé òun mọtí ni ṣé o máa ń club nǹkan kan náà máa wà tó jẹ́ wípé nǹkan mọ̀ tẹ́jọ́ máa ní kó tó agree kó tó accept láti fẹ́ wo obìnrin kí rò wípé obìnrin tó bá ti jẹ́ alágbèrè obìnrin tó bá ti jẹ́ nípa ṣágà obìnrin tó bá ti jẹ́ pé gbé yìí ó ti gbé tírín ó ti gbé gbọ́rọ̀ ó ti gbé kúkúrú ó ti gbé rọ̀bọ̀tọ̀ there is no how tó lè fi satisfy irú àwọn èèyàn báyẹn. Nígbà tó ti mọ̀ pé onírìn ìyà ni arábìnrin tí wọ́n pè ní Marigold yìí ṣérú ẹ̀ ló yẹ kó gbé obìnrin fún ìwọ ò ní ẹnu tó fi ń bá obìnrin sọ̀rọ̀ ó kú lẹ́nu ni ṣé tó yóò bá tiẹ̀ ní action bó ṣé yóò máa ń kú lẹ́nu ni o ò lè jáde kó orobìnrin tó wù ẹ́ àfi kán wá gbóbìnrin wá fún yín tó bá ti bá yín ṣeré tó ti gbé yín lọ pàrọ̀ tó ti gbé yín tó ti jókòó léṣo tó ti dúró sókè tó ti peṣẹ́ fún yín tó ti fi ẹsẹ̀ yín kọ́kè ìtẹ́yìn náà ti gbẹ́sẹ̀ sínú inú omi gbóná tó tiẹ̀ ti gbẹ́nu sí microphone yín tó ti bá yín ṣiṣẹ́ olóbìnrin ilé tó ti bá yín pọ̀ orí yín wá scatter ẹ rò bí pé yẹ sí obìnrin lẹ fẹ́fẹ́ ó ti satisfy yín bí àwọn ọmọ Kàlàbá. Day one ló yẹ kó ti mọ̀ pé ọmọ aláṣìírí gbé wá fún ẹ. Tí wọ́n bá dẹ̀ gbọ́ ọmọ aláṣìírí wá fún èèyàn tí wọ́n náà dẹ̀ ti mọ̀ pé ọmọ aláṣìírí èèyàn tó dẹ̀ mọ̀ pé ó fẹ́ fẹ́rù ẹ̀ ó yẹ kájọ sọ́jọ́ wà kẹjọ jókòó kẹjọ sọ ni. Irú obìnrin yẹn náà wá wá ní jẹ́ kó close mọ́ ẹni tó jẹ́ pé wọ́n jọ ń rìnrìn òṣì. Ìwọ́gbọ̀n ò tó lé ẹ̀ dáadáa. Torí ó fàyè gba arábìnrin kó jáde ọjọ́ méjì ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin ọjọ́ márùn kó lọ sílé ọ̀rẹ́ tó sì mọ̀ pé ọmọ ọ̀pọ̀ rẹ̀ ìpele àṣìṣe àṣẹwò lóṣù ọmọ ọ̀pọ̀ rẹ̀ mú gbó ọmọ ọ̀pọ̀ rẹ̀ mọtí ìyàwó tiẹ̀ sì ń lọ ọbẹ̀ ó lọ ń jókòó ọjọ́ méjì mẹ́ta mẹ́rin o ò láṣẹ o ò táṣẹ panu ilé o ò lè to ilé ẹ̀ sórí báyìí ẹ̀yin méjèèjì àti wọ́ àti Dara ẹ̀yin lẹ ṣe Mary torí bóyá ńgbà tí Mary rán tó rán Dara wá sílé ayé ẹ̀ bóyá bóyá wọn ò jọ sọ pé kó jókòó sọ́ọ̀ wọn ò jọ sọ pé kó tẹ̀ pa síbẹ̀ bóyá àjọsọ ni pé débẹ̀ jẹ́ gbàǹkó tó fẹ́ gbalẹ̀ kó o tún yọrùn because business mi tún wà tóun débẹ̀ tó tẹ̀ pa tó jókòó síbẹ̀ tó gbàpò tí tó jókòó síbẹ̀. ṣùgbọ́n ojú ní ti wálẹ̀ báyìí mo kọ́ tiẹ̀ báwọn yọ̀nà mo bẹ́ẹ̀ dúpẹ́
So this emotional trauma gan ti tó. Bẹ́ẹ̀ yóò bá popular, kéèyàn popular sí nǹkan dáadáa. Ìyàwó rẹ̀ bó ṣe popular yìí ọ̀dà ìyàwó Lande Ọ̀ní Odó ó ti fi popular. Ó ti fi popular kó dẹ̀ má ṣe máa popular kó mo yan máa mọ̀ yàn kó mo yàn sí nǹkan dáadáa. Lande ò lè sọ pé òun mọ Mary Gold dáadáa. Ó dẹ̀ gbà kíyàwó ẹ̀ máa bá rẹ̀. Ìwọ náà lẹ́bi tiẹ̀. Then ẹlẹ́ẹ̀kejì ó yẹ kó ti mọ̀ pé irú obìnrin yẹn ò lè satisfy. Ìwọ náà lẹ́bi tiẹ̀. Ìwọ náà ń fobìnrin sílẹ̀. Níta bá gbélé ní ewúrẹ́ ń tọ̀. Ó tún gbóbìnrin sílẹ̀ náà ọjọ́ méjì ọjọ́ mẹ́ta mẹ́rin. Ìwọ náà lẹ́bi tiẹ̀. Then ṣó wá rí ẹni tó wá fún ẹ ní fídíò yẹn. Ẹni yóò ṣoore fún ẹ o. How much time have you done? 1 minute more. Kò ṣoore fún ẹ, má rò bó ṣoore fún ẹ o. Èyí tó fẹ́ kó ṣẹlẹ̀ náà ló ti jẹ́ kó ṣẹlẹ̀ yìí. Ṣùgbọ́n mi dùn pé Ọlọ́run ò jẹ́ kẹ́mi ẹ̀ bọ̀ sí. Nítorí náà tó bá fẹ́ ṣèyàwó tó bá tó fẹ́ obìnrin tó dáadáa tó ṣe lórí social media. If you want a husband in America and a beautiful woman again dáadáa nìyẹn jọ kó wọlé kó gbá wọlé. Ṣé irú rẹ lórí ọbẹ̀ fún yàn ní ìwé bí ọ̀nà ìwọ gangan fúnra rẹ̀ tí ó lájú kalẹ̀ tí ó mọ ìyàwó fẹ́ yìí tó fẹ́ òbú ẹ lọ́wọ́ tí wọ́n irú rẹ̀ ló máa báyọ̀ wọ́kọ̀ àbí wà báyọ̀ wáyàwó kó yá wọlé gbàbí wà kàn dé bóyá kí rádẹ̀ sọ pé bóyá kí ọ̀rọ̀ yẹ bóyá ló fa gbogbo dáadáa bóyá ó ti fa depression fún ẹ tí wà kàn dédé sọ pé ẹ kíní kan ṣe gbá ẹ kíní kan just please you don't need it. Táàbí tó wà yìí kan tẹ́tẹ́ gbogbo tó ti ṣẹlẹ̀ yìí dáadáa ni náà ó yẹ kó wọ́n pé adójútì ni ìyàwó ló fẹ́ yìí ìyàwó ìná sọ pé kó yọ sí tàbí ọmọ ọjọ́ mẹ́jọ kò sí nǹkan tó lè máa sọ lórí afẹ́fẹ́ for now kọ́kọ́ lọ tọ́jú ara ẹ̀ náà lọ ṣàyẹ̀wò ara ẹ̀ náà nílé ìwòsàn káwọn ọ̀rẹ́ àwọn tó bá dẹ̀ jẹ́ family ẹbí ará ọ̀rẹ́ ẹ súnmọ́ dáadáa ẹ máa advice ẹ máa gbà ní àmọ̀ràn báyìí sódà kò ní máa ronú torí tó bá Lande yìí kì í ṣe kékeré o. Àwọn èèyàn tó bá yàwó ẹ̀sùn wá tí wá máa rí ẹ̀ wọ́n máa ní àti bá yàwó ẹ̀sùn disgrace ni now. So Lande àrò ẹ kò forgive like dayan bàbá tí ẹ̀yin ọkùnrin ẹ máa forgive ara yín tí àwọn obìnrin ló ti fòbòjò náà ẹni pẹ̀lú gbé microphone bàbá tí ìtìrí gbogbo nakedness wọn látòkè délé àbí shame on you people. Hey, get shame on you people. As luck, Lande is not okay. Whichever woman you can have would be his best. Abajo. Homemade. She had to borrow for like a million to go so. Lande should go to Lege Miami for a wife. For a good wife. Oh no, I know you know. Ẹ jẹ́ kó máa ẹtẹ̀ for now ẹ jẹ́ kí lórí ọ̀rọ̀ ìyàwó dé ẹ jẹ́ kí Lande tiẹ̀ kọ́kọ́ calm down ná kó fi settle down brain ẹ̀ káwọn tó jẹ́ bí ẹbí ará ọ̀rẹ́ tó súnmọ́ dáadáa kó máa ẹ máa gbàdúrà fún kẹ́dẹ̀ máa check on him always. Ẹ̀yin tẹ̀lé jẹ́ family Dara àti family Mary ẹ congratulations tọmọ yín kò yí sí àbí ọmọ ọjọ́ mẹ́jọ ṣẹ́ni pé popular dáadáa ìyẹn náà dá. So Lande máa lọ ní ayọ̀ àti àlàáfíà. Kó lọ túlé ẹ̀tọ́ ní báyìí iṣu di àtúnṣe èèyàn gan di àtúgún kò sí nǹkan tá a lè sọ àríwá lọ́wọ́ fẹ́ máa pa fún ẹni tí kò kó pààyàn jẹ wọ́n ti dóyàwó rẹ̀ falafala wọ́n yan dọ́gí fún wọ́n mi dóyàwó rẹ̀ nù kíṣìnì dọ́gí lẹ́sì wọn fẹ́ sọ fún ọ nínú ẹjọ́ ẹ̀ ló pé káyìn ọ̀nù kan arẹlé ọmọ kẹ́rì fún kẹ́lẹ́dàn ìjẹ́ kí Lande arẹlé o Lande máa lọ ní ayọ̀ àti àlàáfíà. My name is Aki Anabi. I'm a video director and TV producer of Akomolowe on African Magic. Keep watching Drive TV. Olólùfẹ́ Drive TV àti gbogbo ẹ̀yin tí Fẹ́mi Sola ẹ máa wo Drive TV. Keep watching Drive TV. My name is Wole Agba. Taking this time out to tell you all that you keep watching Drive TV. What drive ẹ̀wọ̀n ní ògo ẹ̀? What drive ẹ̀wọ̀n fulfilment? What drive ẹ̀wọ̀n bí tó bá lọ? Ó ní iṣẹ́ rẹ̀. Ibi ni kò máa wò Drive TV. Thank you.
kí ló wí. Drive TV, driving you around the world.